Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn aṣẹ́ ńlọ́ba gbé ń ga o fún àánú àtúndúró ńlá tí a ní láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù ìkejì. A dúpẹ́ fún àwọn ogun tí ẹ ti ṣẹ́ nínú ayé wa, èyí tí ẹ̀ ń ṣẹ́ lọ́wọ́ àti èyí tí ẹ ò tún ṣẹ́. A ti gbàdúrà wípé gbogbo ogun tó bá dúró dè wá ní inú ọdún yìí, lẹ́yìn Olúwa yóò kọjá lọ síwájú wa tí ẹ̀yin yóò bá ṣẹ́ gbogbo ogun náà wọlẹ̀ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tá ò sì gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹwọ́ olùṣọ́ àgùntàn nínú ọ̀pọ̀ Adéjàlá Adébóyè kọ. Ẹni ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 24 oṣù kejì. Àkòrí tí a ó gbéyàwó sọ wípé Ọlọ́run tí kò ní ìgbèdéke. Apá kẹfà. Àmú àkọ́sórí wa nínú ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 7. Bíbélì kíkà ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 1 dé 7. Bíbélì ní ọdún kan Dítalórómì orí 9 dé 11. Orin 17. Ọ̀rẹ́ wo la ní bí Jésù? Àkọ́sórí Pétérù kínní orí 5 ẹsẹ̀ 7. Ẹ máa kó gbogbo àníyàn yín lé nítorí ó ń ṣe ìtọ́jú yín. Bíbélì kíkà ìwé àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 1 dé 7. Obìnrin kan nínú àwọn ọmọ wòlíì ó ké bá Èlíṣà wípé ìránṣẹ́ rẹ ọkọ mi ó kú o. Ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa. Àwọn onígbèsè sì wá láti mú ọmọ mi méjèèjì ní ẹrú. Èlíṣà sì wí fún un pé kí ni èmi yóò ṣe fún ọ? Wí fún mi, kí ni ìwọ ní nílé? Òun wí pé ìránṣẹ́ rẹ kò ní nǹkan kan nílé o bí kò ṣe ìkòkò òróró kan. Òun sì wí pé lọ kí ìwọ kí ó yá ìkòkò lọ́wọ́ àwọn aládùúgbò rẹ káàkiri, àní ìkòkò òfo yá wọn, kì í ṣe díẹ̀ o. Nígbà tí ìwọ bá sì wọlé, kí ìwọ kí ó ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ àti àwọn ọmọ rẹ, kí o sì dà sínú gbogbo ìkòkò wọn nì, kí ìwọ kí o sì fi èyí tí ó kù sí apá kan. Ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ tí ń gbé ìkòkò fún wá. Òun sì ń dà á. Ó sì ṣe nígbà tí àwọn ìkòkò kún, ó wí fún ọmọ rẹ̀ pé tún mú ìkòkò kan fún mi wá. Òun sì wí fún un pé kò sí ìkòkò mọ́ o. Òróró náà sì dà. Nígbà náà ni ó wá. Ó sọ fún ènìyàn Ọlọ́run. Ó wí pé lọ tà á ná kí o sì san ìgbèsè rẹ, kí ìwọ àti àwọn ọmọ rẹ kí ẹ sì jẹ èyí tí ó kù. Wàyí ẹsẹ̀ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn nínú ọ̀pọ̀ Adéjàlá Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ ìṣẹ́gun. Lónìí èmi yóò jíròrò nípa agbára Ọlọ́run tí kò ní ìgbèdéke láti bá gbogbo àìní rẹ pàdé. Bíbélì kún fún ọ̀pọ̀ ìtàn tó fi hàn pé Ọlọ́run kò ní ìgbèdéke nípa ìpèsè fún àwọn àìní àwọn ọmọ rẹ̀, àti Bíbélì kíkà tòní jẹ́ àpẹẹrẹ wọn. Ìyàwó wòlíì kan wà nínú ìṣòro tó burú gan ni nítorí gbèsè púpọ̀. Àwọn onígbèsè sì ti wá. Wọ́n fẹ́ kó àwọn ọmọ rẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí ẹrú láti san gbèsè náà. Ṣùgbọ́n Ọlọ́run ṣe ohun pé obìnrin náà sá lọ sí ọ̀dọ̀ Èlíṣà láti sọ ìṣòro rẹ̀ fún un. Nípasẹ̀ lílọ sí ọ̀dọ̀ ọkùnrin Ọlọ́run, ó pe Ọlọ́run tí kò ní gbèdéke sí ọ̀rọ̀ obìnrin náà o. Ó sì pèsè fún gbogbo àìní rẹ̀. Kì í ṣe pé ó pèsè fún àìní rẹ̀ nìkan, ṣùgbọ́n ó tún pèsè fún ọjọ́ iwájú rẹ̀. Olùfẹ́, Ọlọ́run kò ní gbèdéke nípa ohun tó wà lọ́wọ́ rẹ tàbí ohun tí kò sí lọ́wọ́ rẹ láti pèsè fún àìní rẹ. Kò ní ìdíwọ́ nípa ẹni tí o mọ̀ tàbí ẹni tí o kò mọ̀. Àwọn orísun ohun ìní rẹ̀ kò lópin tó bẹ́ẹ̀ tí ó fi lè pa gbogbo gbèsè tí o lè jẹ ní ọjọ́ kan rẹ́, kí ó pa gbogbo rẹ̀ kúrò. Ó jẹ́ Jehovah El Shaddai. Àwọn akẹ́kọ̀ọ́ Bíbélì túmọ̀ rẹ̀ sí ọmú ìyá. Nínú ọmú ìyá, ó tilẹ̀ tó fún ọmọ rẹ̀ láti mu. Ọlọ́run kò lópin. Ó sì lè pèsè ohun gbogbo tí o nílò. Àwọn akẹ́kọ̀ọ́ Bíbélì míì tún sọ pé nígbà tí Jésù wí nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 16, tí ẹ bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe. Ó dájú pé ohun tí òun sọ ni pé tí ẹ bá béèrè ohun kan tí èmi kò tíì ṣẹ̀dá, èmi yóò dá fún yín. Bẹ́ẹ̀ ni Ọlọ́run wa kò ṣe ní gbèdéke tó. Nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 1 dé 3, Bíbélì sọ pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà o. Ọ̀rọ̀ náà wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà o. Ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípa rẹ̀ ni a dá ohun gbogbo, àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun gbogbo tí a dá. Nítorí Ọlọ́run ni ó dá ohun gbogbo, ohun jẹ́ tirẹ̀.
O lè lo ohunkóhun tó bá fẹ́ láti rí i dájú pé ó bá àìní rẹ pàdé. Má ṣe iyèméjì wípé Ọlọ́run yóò ṣe tọ́jú rẹ̀ bí o ṣe rí i dájú pé àwọn ẹyẹ ojú ọ̀run kò ṣe aláìní ohun tí wọn yóò jẹ lójoojúmọ́. Ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹrìndínlọ́gbọ̀n. Ó dájú pé yóò pèsè lọ́pọ̀lọpọ̀ fún àìní rẹ. Fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sí inú Ọlọ́run tí kò ní gbèdéke. Ó lè pèsè fún gbogbo àìní rẹ gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo, nítorí kò ní gbèdéke. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Kókó ọ̀rọ̀: Ọlọ́run tí kò ní gbó láti bá gbogbo àìní rẹ pàdé. Ẹ̀já sọ pé bàbá mi, ìwọ lọlọ́run tí kò ní gbèdéke. Ọlọ́run o, gbogbo àìní mi lára, lẹ́mìí, lọ́kàn, ní ti ìṣúná, ní ti ọpọlọ, Olúwa bá pàdé lónìí kí o sì yà mí lẹ́nu. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́láyako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àṣẹ ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.